ẹ̀yin tèmi Àgbàlá Gabriel ti jáde o, ó ti wá sọ tẹnu ẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lórí pé ó fúnyàn lóyún àbí kò fúnyàn lóyún, ó gbowó lọ́wọ́ èèyàn àbí kò gbowó lọ́wọ́ èèyàn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí, kẹ́ máa bá mi like, kẹ́ máa bá mi share. Ẹ jẹ́ a pàdé ní comment section kó ní kálukú sọ opinion tiẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò yẹn, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti subscribe, ẹ bá mi tẹ subscribe button yín. Ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń like, tẹ fi ń share, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ ṣé púpọ̀. Bí mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹsẹ̀ dé lálẹ́ yìí tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan. Wáyé kí ló dé? Kí ló ṣe àǹtí? Ṣé kò sí? Ṣé ti ṣe test tán? Ọjọ́ wo la fẹ́? Because èmi sì múra pé level sì kú ẹ̀ẹ̀kan lọ hospital upper week Tuesday tá a dó láti àárọ̀ dalẹ́. Ebi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì. Bí dẹ̀ kí dẹ̀ wà ń bí náà. Video wà ń bí náà. Video bí náà tó bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí pé owó bẹ́ẹ̀ wọn tíìmù wá báyìí wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí. Ṣèbí nínú àánú náà ti ń ṣàánú. Èbí nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan, ìwọ rèé àwọn ibì kan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni. Ìwọ gan débí o láwọn ibi tó ti lọ oní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ. Àwọn yẹn dá millions of naira. Ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brother wọn. Ẹ̀yin tẹ́ bá rẹ̀ ní báyìí tó ń gbé lọ yàgbẹ́. Ẹni ẹ̀ gan wọ́n jà ní ẹni ẹ̀ náà sá lọ. Ṣèbẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri. Ibẹ̀ nìkan náà fà kalẹ̀. Ṣèbí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers. Ṣèbí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn. Àwọn tó jẹ́ foundation workers. Ibẹ̀ nìkan ló ń gbé káàkiri. Ibẹ̀ nìkan ló jẹ́ driver. Àwọn yẹn ṣe máa ń ṣe báyìí náà. Àwọn ṣe máa ń ṣe báyìí. Once a foundation is a foundation. Àwọn tó dẹ̀ jẹ́ workers foundation. Ìbínú foundation náà ni wọ́n ti benefit. Wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million. Oníkan dáná fáwọn tó jẹ́ láìní. Orí po sínú mọ́tò fi gbé lọ. Ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti dára rẹ̀ bọ̀. Ẹ̀hún tẹ̀dẹ̀ mọ́ ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga náà. Foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀. Ìtọ́rí àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Foundation wọ́n ń gbé yẹn wọ́n ń ṣàánú fún wọn. Ṣé mi ni mò ń di kámẹ́rà mú ni? Ṣé mi ni mò ń gbé yẹn káàkiri ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nú ṣé mi ni mò ń ṣe ni? Èmi kọ́ ni mò ń ṣe. Àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn. Ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wá sórí ẹfẹ́ pé bá ń ṣàánú wọ́kàsì mi o. Láyé ìbínú àánú náà ni àánú wà. Ìbínú àánú náà làánú wà. Wẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀yin nu Ọlọ́run nu. Oníkálùkù ó gbà bó bá ṣe ṣe lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ní ti Àgbàlá Gabriel Foundation. A ti di àpáta tí ò ṣe forí sọ. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin. Bó bá kàn forí sọ orí ìró kan tún yánga. Àdìwà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pariwo wa náà. Àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí. In fact àná yìí ni wọ́n tún dábí 4 million. Àná yìí wọ́n tún dábí 4 million kí n pé fáwọn arúgbó. Wọ́n tún dábí 4 million naira pé Àgbàlá máa tún gbẹ́ lómi gan láàárọ̀. Bàbá kan ìrànṣẹ́ Ọlọ́run wọ́n ní stroke. Bàbá yẹn ti wù àti pẹ́ afákántì bàbá olẹ̀ bàbá lẹ̀. Bàbá ó lọ tún ara wọn ṣe. Ẹ sáfẹ́ dènà máwọn tán fẹ́ ráàánú gbà. Ẹ̀fẹ́ ẹ̀ lè dènà mọ́ wọn. We won't stop it. Come 100 times ní stop ẹ̀. Come 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lóyún táwọn ò jẹ táwọn mú Ọlọ́run ti ṣe ògo ni fọ́ bẹ́ẹ̀ kò possible kó o ráàánú gbà. Àwọn tó dẹ̀ jẹ́ tíìmù tán dẹ̀ ṣe mọ àwọn tó ṣùgbà rẹ inú àánú làánú gbé. Then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n nìkan kọ́ lọ síìkì inú ṣọ́ọ̀ṣì. Ọ̀pọ̀lọpọ̀ náà nílò àánú tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú. Inú àánú la ti ń ṣàánú. Ẹ wá gbọ́ o ẹni bá ráàánú gbà tó wá ṣàánú nínú àánú. Ẹni bá ráàánú gbà tó wá ṣàánú nínú àánú. Àánú ò ní tán lé ẹni yẹn. Ẹni tó ráàánú gbà tó ṣàánú nínú àánú tó rí. Àánú ò ní tán lórí ẹ̀ lè jábọ́ bẹ́ẹ̀ kúrò lórí ẹ̀. Igi tọ́lọ́run ti gbé ni kò léwó. Ẹ jẹ́ ń kí ẹ̀yin èèyàn wa tẹ́ máa ń support jàre. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. Iṣẹ́ ńlá lẹ́ ń ṣe kẹ́ ẹ tó dáwó kó tó pé millions of naira. I appreciate you. Gbé tí ẹ kalẹ̀ kó ní kán dáwó sí. Gbé Ọlọ́run ga o. Ọlọ́run àwọn àpòstélì ó ṣe o. Ọlọ́run àwọn bàbá wa ó ṣe o.
mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn yìí o mo dúpẹ́ o we are not stop àwọn kan pè mí lálẹ́ àná Àgbàlá àdáwọ́ dúró à ń tẹ̀síwájú ẹja mẹ́ńtó kàn Àgbàlá sì báwa là ń dáwó kò sú àwa rí ń tẹ̀ ń ṣe adẹ̀rí pé bó ti tọ́ bó ti yẹ lẹ́ ń ṣe ògo ni fọ́lọ́run lókè ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa yẹn mo gbàdúrà fún yẹn ní jábọ́ ojú ò ní tì yín ayé ò ní mú yín o ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù nígbà táyìn náà bá nílò ẹnìkan ọgọ́rùn èèyàn yóò jáde sí yín ẹ rí ojú rẹ lọ́wọ́ mo dúpẹ́ o èèyàn once again thanks so much I love you ẹ ṣé tẹ́ ẹ ń pín wá o ẹ ṣé tẹ́ ẹ tún jẹ́ àwọn èèyàn tuntun mọ̀ wá sí ọlágbára àná tuntun dá fún mi ó ń dà sósì lọ gbàǹkàsì ọ̀la Sunday lápè fáwọn arúgbó àtàwọn opó 4 million kódà yóò ti lé báyìí wọ́n tuntun ń dá lọ́wọ́ Àgbàlá sí ẹtì rà láti tèmi màá sẹ́ǹdì sí yín kúrò lórí ẹ̀ ẹni Ọlọ́run ti gbé ga kò possible Ọlọ́run ó dáa ẹni wà àánú wá àtẹni tó gbé platform ẹ̀ lẹ̀ tán fi sàánú fún ọ Ọlọ́run ó dáa láàrin àwọn méjèèjì Ọlọ́run ó dáa plan tiwa ni pé ó kù ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe tá a gbọ́ lọ hospital táwa gbé lẹ́pẹ́ ó ti wà lọ hospital ó yá ìdára lọ́wọ́ bò ó kí ló tún wá kù ládùúgbò báwọn yẹn ṣe sí ọ tó bá ṣe nífẹ̀ẹ́ rẹ tó glory be to God àgbẹ̀ ni 7 years foundation anniversary 7 years so that ẹ lè ṣe àyùn náà mọ́ bẹ́ẹ̀ ni.